wáyé ò wáyé ṣámálámálá. Mo fojú wáyé ò wáyé ṣámálámálá. Ó máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Ó máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Oníyẹ̀ rere yìí. Kí ni dé sí Yorùbá ò ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá ò ọmọ Oòduà o? Àwa bá ṣe wù ọ̀rọ̀ láǹbẹ̀. Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń ṣera wọn lẹ́sẹ̀ nítorí ipò. Ọ̀fẹ́ ní fáláre, ọgbà ìfẹ́lẹ́ mi. Wọ́n kò lè kó wájà, wọ́n tún kó lóko wá mú. Ọgbọ́n tí wọ́n kọ́ ló gbé wọn délé ọlá. Ọgbọ́n náà ló tún padà wá sí gbé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́. Tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yorùbá yóyóyó bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ro. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Bàbá káwọ̀ sókè wá ti bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ tí wọ́n gé kúrú. Àwọn tí a lè fẹ́ ti jẹni àtijọ́ Yorùbá tó kó sílẹ̀ rẹ̀ wọ́n fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bò ní ṣàjẹ́ o. Yorùbá ro. Oríkì máa yí forú títí kó mọ̀ ọdún. Lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ̀lẹ̀ àsán. Ẹ jẹ́ ká kó lódùmarè ká kọ́ bá lúwayé. Káyé wà lè rí nígbẹ̀yìn ìgbẹ̀yìn lánàá ìbílẹ̀ mo pè yán o. Ilẹ̀ òkèrè àkọ́kọ́ yẹn rí. Alákòóso ọ̀tẹ̀rì rí kábíyé. Ọ̀pàràgàdà bí ẹni yèyé mi wà dárúkọ yẹn. Ibi tí ka ìkàlẹ̀ lù mọ́. Àtẹ ìka ọkọ tí a kò ní. Ọba kò bá mú ojú Olódùmarè ò máa ṣe ìgbà lọ́wọ́ ayé. Ẹni bá dalẹ̀ abalẹ̀ ló ń kéré gẹ́gẹ́ òwe. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Olúwa bá wa túnlẹ̀ yìí ṣe òfin. Bá wa tún ṣe Odùduwà. Gbórí ilẹ̀ yìí pẹ́ o. Olúwa dá wa láre kò ká sí máa rere jẹ́ òwe. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin o. Mo kí wa lọ́mọdé lágbàlagbà. Kí n tó bẹ̀rẹ̀ ètò, mo júbà lọ́wọ́ akọ́dá ayé. Mo júbà lọ́wọ́ aṣẹ̀dá ọ̀run o. Mo júbà lọ́wọ́ gbogbo ohun tó mí àtèyí tí ò mí. Mo júbà lọ́wọ́ ọmọ tuntun tá a kọ́kọ́ bí sílé ayé. Mo júbà lọ́wọ́ ọkùnrin àtobìnrin tí a kọ́kọ́ bí sílé ayé, tí a kọ́kọ́ dá sílé ayé. Mo júbà lọ́wọ́ afẹ́fẹ́. Mo júbà lọ́wọ́ oòrùn. Mo júbà lọ́wọ́ ọ̀sán. Mo júbà lọ́wọ́ alẹ́. Ẹ jẹ́ kí bà mí kó ṣẹ o. Nítorí pé kí ni ewúrẹ́ tó wọlé tí ò júbà, ó di ẹran àmúso. Àgùntàn tó bá wọlé tí ò bá júbà, ó mà dẹran àmúso. Mo júbà lénìí o, kí n má bàa dẹran àmúso. Àwíṣẹ àfọ̀gbóhùn. Ẹ̀yin tèmi, ó tójọ́ mẹ́ta. Àwa Yorùbá, ẹ̀yin Yorùbá. Ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ fúnra ẹ̀ gangan ewu mà ní. Ogun mà ti wọlé bá àwa Yorùbá tán báyìí. Ṣé bí àwa Yorùbá ṣé bá dẹ̀ ṣe máa lajú kalẹ̀ náà dẹ̀ lélẹ̀? Ṣé a fẹ́ kí ìran àwa Yorùbá a fẹ́ kó parun ni?
kò mà bàjẹ́ lórí Olúgbọ̀n, kò mà bàjẹ́ lórí Àrẹ̀sà, kò mà bàjẹ́ lórí Ọ̀ràngún ilé ìlà, kò yẹ kó bàjẹ́ lórí generation tiwa yìí, because lórí àwọn baba ńlá wa kò bàjẹ́ lórí wọn o. Àwa Yorùbá a ṣe ń fi nǹkan tó yẹ ká ṣe sílẹ̀, tá ń follow nǹkan tí ò tiẹ̀ matter rárá, tá ń follow nǹkan tí ò make sense. Ogun ti surround wa ní ilẹ̀ Yorùbá, as usual bá ṣe máa ń sọ láti ayé alálùmọ́lẹ̀ up till now, a dẹ̀ ṣì ń sọ náà. Àwa ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá lásìkò yìí, a ní olórí kankan o, a ní ọba, bẹ́ẹ̀ sì ni a ní ìjòyè. Èmi àti ìwọ la jọ ń darí ara wa lásìkò yìí o. Ogun tó fẹ́ wọ ilẹ̀ Yorùbá yìí kì í ṣe ogun Bible o, kì í dẹ̀ ń ṣe ogun Quran. Most of our ọmọ Yorùbá a lójú inú. Tá a bá lójú inú ni a máa rí pé ogun tó wà nínú, tó ní mi gan sọ pé ogun tó fẹ́ wá, ogun tó ti wà nínú ilẹ̀ Yorùbá yìí kì í ṣe ogun Bible, kì í ṣe ogun Quran. Ẹ̀yin tèmi, wọ́n ní ẹni tó bá ní etí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún ìjọ. Ogun tó wà nínú Yorùbá land lọ́wọ́lọ́wọ́, kí ni mo tún repeat ẹ̀, kì í ṣe ogun Bible, kì í dẹ̀ ń ṣe ogun Quran. Tí èmi àti ẹ̀yin tá a bá jọ fi ọpọlọ gbé, a máa rí pé Bible àti Quran a ti fi ń gbàdúrà láti ayé àwọn bàbá tó bí ẹ, bàbá tó bí mi, ìyá tó bí ẹ, ìyá tó bí mi. Ṣé rí pé a rí àyípadà kankan nínú Bible àti Quran? A máa wà nínú church, wọ́n ń pa wá mọ́nú church. A máa lọ sí Mecca, wọ́n ń pa wá náà ní Mecca, àbí ní ká máa sọ̀rọ̀ bóyá bí some years ago, a máa rí 1,000 of Africa tó kú sí Mecca. Wọ́n pa wá ní Mecca, wọ́n pa wá nínú church. Ṣé ti wá lajú pé ogun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ogun Bible, kì í ṣe ogun Quran? Tí èmi àti ẹ̀yin tá a bá jọ fi ọpọlọ gbé, Yorùbá máa ń gbàdúrà o. Àwa Yorùbá yìí à ń ṣe kí ni? À ń gbàdúrà. A máa ń gbàdúrà o. Tẹ bá bí mo up till now, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tá a bá lọ sínú Nàìjíríà yẹn, ẹ máa rí 1,000 àwọn ọmọ Yorùbá wọ́n wà lórí òkè lọ́wọ́lọ́wọ́. Èmi ti wà nínú àwẹ̀ bíríbírí bí 7 days 21 days. Èmi ti gbàdúrà. Ìdẹ́nṣẹ́ alákọ̀ọ́kọ́, irú nǹkan tí mo sọ yìí a ti ń ṣe bọ̀ láti ayé alálùmọ́lẹ̀. Irú èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí náà, èmi náà ti ṣe irú ẹ̀ sẹ́yìn, a ti ṣe. A máa rí nǹkan kan. Ṣé ti wá rí pé ogun tó wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí kì í ṣe ogun Bible, kì í ṣe ogun Quran? Tó bá jẹ́ pé ogun Bible ni àti ogun Quran ni, ogun tó wọlé wá bá wa yìí, Bible àti Quran á ti bá wa ká kúrò. Gbogbo àdúrà tá ń gbà nínú church, tá ń gbà nínú mosque yẹn á ti bá wa mú kúrò. Yorùbá, ẹ jẹ́ á tẹ̀lé òtítọ́ o, ẹ má jẹ́ kí ìran yìí kó parun. Nítorí pé tí ìran yìí bá gbẹ́kẹ̀lé Bible àti Quran, ìran yìí á parun. Eléyìí ò ń ṣe pé mo fi ń ṣe é pé o, ìran yìí á parun. Ilẹ̀ Yorùbá di ìtàn. Bẹ́ẹ̀ ni, ilẹ̀ Yorùbá ṣe kí ni? Á di ìtàn. Tí èmi àti ìwọ tá a bá gbẹ́kẹ̀lé Bible
àti Quran fún ogun tó ń bọ̀ níwájú yìí, fún ogun tó ti wà nínú ilé wa ní ilẹ̀ Yorùbá yìí, fún ogun tó ti sọ̀ráǹdì wa ní ilẹ̀ Yorùbá yìí, tí èmi àti ìwọ tá a bá sọ pé ogun Bible àti Quran ni à ń tanra wa ni o. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá yìí a máa ń tanra wa gan, a kì í tẹ̀lé òtítọ́ rárá. Èmi àti ìwọ Yorùbá a mọ̀ máa ń tanra wa o, a mọ̀ kì í tẹ̀lé òtítọ́ o. Ẹ wo bá a ṣe gbàdúrà tó ní ilẹ̀ Yorùbá, tó bá sọ fún wa pé ìlú tó yẹ kó dára jù ní Africa, ní not only Africa, ní gbogbo àgbálá ayé, Yorùbá nation ló yẹ kó dára, Nàìjíríà yẹn ló yẹ kó dára jù. Nítorí pé kí ni à ń gba àdúrà, àwa Yorùbá ń ṣe kí ni à ń gba àdúrà. Bá a dẹ̀ ṣe ń gba àdúrà yẹn tó, ayé wa ń bàjẹ́ sí ní ilẹ̀ Yorùbá ni. Bá a ṣe ń gba àdúrà yẹn tó, a ní ìlọsíwájú ní ilẹ̀ Yorùbá. Bá a ṣe kírun tó ní ilẹ̀ Yorùbá, a kàn padà sẹ́yìn ní ilẹ̀ Yorùbá. Bá a ṣe pẹ́ ní church, tá a pẹ́ lórí òkè, tá a gbàdúrà, a ní ìlọsíwájú kankan ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin Yorùbá yìí náà lẹ́dẹ̀ pa lówe. Ẹni òwò tọ́mọ bá ṣe fún 20 ọdún, òwò tọ́mọ bá ṣe fún 30 oṣù, tí ò bá gbé ọmọ á gbé òwò yẹn sílẹ̀, á lọ gbé òwò míì ṣe ni. Ẹ̀yin tèmi, a ti ṣe òwò yìí látorí bàbá tó bí ẹ, bàbá tó bí mi, ìyá tó bí ẹ, ìyá tó bí mi, la mà ti ń ṣe òwò yìí bọ̀. Wọ́n ní òòṣà tó bá lè gbè mí, o ò dẹ̀ ṣe mí bó ṣe bá mi. Ṣèbó ṣáà ní bí kí wọ́n tó gbé religion Muslim and Christian, kí wọ́n tó gbé wá sí ilẹ̀ tiwa ní ilẹ̀ Yorùbá, ṣèbó ṣáà ní ẹ̀sìn tí àwọn baba ńlá wa ń sìn ní ilẹ̀ yẹn tẹ́lẹ̀. Why tó wá jẹ́ pé Christian and Muslim tá ti sìn láti bí 400 years ago sí 500 years ago ni wọ́n ṣẹ̀ gbé ẹ̀sìn wá fún wa. Why tó wá jẹ́ pé ẹ̀sìn tó wá gbé fún wa ní 400 years ago sí 500 years ago, tá dẹ̀ ti ń sìn, tá dẹ̀ àárí ìyípadà kankan nínú ayé wa. Àfi tí èmi àti ìwọ bá jọ ń tanra wa ni. Kò sí ìyípadà kankan nínú ayé wa ní ilẹ̀ Yorùbá. Àfi tá bá jọ ń purọ́ tanra wa, nítorí àwa Yorùbá máa ń tanra wa gan. Tí èmi àti ìwọ tá bá jọ ń purọ́ tanra wa, la máa ní àárí ìyípadà kankan ní ilẹ̀ Yorùbá. A dẹ̀ ti ń sin ẹ̀sìn yìí bọ̀ láti 400 years ago sí 500 years ago, àárí ìyípadà kankan. Èmi àti ìwọ ní ilẹ̀ Yorùbá, ẹ ṣe jẹ́ ká pa àwọn nǹkan tí a ń ṣe tí ò bá wa mu ní ilẹ̀ wa, ẹ ṣe jẹ́ ká pátì. Ká wá follow nǹkan tó tí a fi ṣẹ̀dá ilẹ̀ Yorùbá gangan. Nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n máa ń ṣe láyé àtijọ́. Nítorí pé kí ni? Irú ogun tó fẹ́ wọlé yìí, irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá fún àwọn baba ńlá wa. Àbẹ́yìn ò mọ ìtàn ni? Àbẹ́yìn ò mọ sítórì ilẹ̀ Yorùbá ni? Nígbà tó jẹ́ pé ọ̀pọ̀ àwa ọmọ Yorùbá àmọ́rú èèyàn tá jẹ́, àmọ́ nǹkan tí àwa Yorùbá yìí gangan, àmọ́ nǹkan tá jẹ́ láyé. Tá bá mọ ìtumọ̀ àwa Yorùbá ni, tá bá mọ iyì wa ni, a máa di nǹkan àwọn baba ńlá wa, a máa dì mú ṣinṣin, a ní fi sílẹ̀ rárá. Ṣé wá rí ẹ̀sìn tá ti ń sìn bọ̀ láti bí 400 years ago yẹn, ṣé rí pé kò pé wa? Ẹ wá wo orú ọjọ́ ìní, ẹ wo ogun tó wọ ilẹ̀ Yorùbá ní ọjọ́ tèní. Ṣé Bible àti Quran lèmi àti ẹ náà la tún fẹ́ máa pariwo, la fẹ́ máa képe ìsìn? Ní Bible tó jẹ́ pa máa wà nínú church, àwọn Boko Haram máa pa wá mọ́nú church, wọ́n máa dúnbú wa mọ́nú church. Jésù yẹn ò ní sọ̀kalẹ̀ kó wá ràn wá lọ́wọ́, Bible yẹn ò ní gbà wá là o, àdúrà tá ń gbà nú church yẹn ò ní gbà wá là o. Àbí ìrun náà
la tún fẹ́ máa kírun ìrun yẹn Muhammed la fẹ́ kó wá gbà wàhálà ní ilẹ̀ Yorùbá again tó jẹ́ pé thousands of ọmọ Yorùbá Áfíríkà ń kú sí Mẹ́kà Muhammed yẹn dẹ̀ lajú kalẹ̀ báyìí tí gbogbo orúkọ báyẹn tó ń ṣẹlẹ̀ o ìyẹn náà la tún fẹ́ dúró tì ìyẹn la fẹ́ dúró lé lórí up till now. Bí mo ṣe sọ sẹ́yìn wọ́n ní òrìṣà tó ò bá lè gbè mí ṣe mí bó ṣe bá mi o. Bí a ṣe wà ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí àwọn baba ńlá wa wà ní ilẹ̀ Yorùbá ó ṣáà ní bí wọ́n ṣe ń ṣe nítorí pé ogun tó ti wà ní ilẹ̀ Yorùbá tó ti wọ inú ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí irú ogun báyìí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn baba ńlá wa àwọn ni à ń pè ní ajagunṣẹ́gun àwọn máa ń jà wọ́n máa jà wọ́n á ṣẹ́gun torí kò sí ogun tó borí àwọn baba ńlá wa rí àwọn baba ńlá wa tí mo ń sọ yìí àwọn ò mà gbé Bible dání àwọn ò mà gbé Quran dání wọ́n bìlífù lórí ara wọn wọ́n fọ́lò nǹkan ìṣẹ̀ṣe wọ́n di nǹkan ìṣẹ̀ṣe mú ṣinṣin ó ní ò jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n borí wọn because àwọn Haúsá Fúlàní ìwọ tó bá mọ ìtàn ilẹ̀ Yorùbá wàá mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bá àwọn baba ńlá wa jà nítorí pé kí ni Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ọba tó dá mi tó dá yín ó dá gbogbo nǹkan fún wa ní ilẹ̀ Yorùbá àmọ́ yára wa ní àwa gangan ní ògo Áfíríkà no kí n tiẹ̀ má sọ pé ògo Áfíríkà àwa ní ògo àgbáyé nítorí pé ilẹ̀ Yorùbá táyìn rọra ń wò yẹn ṣé ẹ mọye ìlú tó ti ti ara ilẹ̀ Yorùbá dìde ni ẹ mọye ìlú tí wọ́n ti fi owó ilẹ̀ Yorùbá tí wọ́n ti fi develop ni many ló jẹ́ pé owó ilẹ̀ Yorùbá ni wọ́n fi develop many country ṣé England yẹn ni mo fẹ́ sọ ni many nínú àwọn Europe ló ń jẹ nínú owó ilẹ̀ Yorùbá. Elédùà adániwáyé mà dá ilẹ̀ Yorùbá ó mà dá wa o ó mà dá tó bá ní Elédùà ó dáyàn tán Yorùbá ló dá tán nítorí pé àwa gangan ni ògo àwa ni ògo àgbáyé ṣèbí nítorí nǹkan báyìí nǹkan mèremère tó wà ní ilẹ̀ Yorùbá ṣèbí nítorí ẹ̀ náà ṣe wá gbé ẹ̀sìn fún wa nítorí bẹ́ẹ̀ náà ṣe fún wa ní Muslim àti Christian ní ilẹ̀ Yorùbá so that wọ́n lè máa fi kó ọrọ̀ ajé wa wọ́n máa bà tiwa jẹ́ wọ́n lọ máa fi tún tiwọn ṣe. Àwọn baba ńlá wa tó bí wa àwọn máa ń jà àwọn Fúlàní wọn ṣẹ̀ṣẹ̀ wá máa bá àwọn baba ńlá wa jàwọ́ tó bá mọ story àwọn baba ńlá wa máa ń lé wọn dànù ni wọ́n máa ń pa wọ́n pakúpa ni wọ́n máa ń fẹ́ wá ń gbalẹ̀ wa eléyìí tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí àwọn Fúlàní tẹ́ rí àwọn náà tún bá story pé àwọn náà máa bá story wọ́n mọ̀ pé àwọn baba ńlá tiwọn náà ti wá bá àwọn baba ńlá tiwa jà ṣé ti understand àwọn náà tún wá ṣe kí ni wọ́n follow steps àwọn baba ńlá wọn nítorí pé kí ni wọ́n ti rí gbogbo nǹkan mèremère tó wà ní ilẹ̀ Yorùbá ó ní wọ́n ṣe kọ ẹ̀yìn wa síra wa kí ni wọ́n fi kọ ẹ̀yìn wa síra wa ẹ̀sìn ni religion Muslim and Christian Muslim ò ní gbà fún Christian Christian ò ní gbà fún Muslim a ní understand ara wa bí èmi àti ìwọ ní ilẹ̀ Yorùbá bá ṣe understand ara wa yẹn ní ayé tí wọ́n ń dà làwọn ń lọ sókè sí ọjọ́ tí èmi àti ìwọ tá bá ti fohùn ṣẹyọ kan ní ilẹ̀ Yorùbá ọjọ́ yẹn ni ayé àwọn ọ̀tá wa ti bàjẹ́ bí èmi àti ìwọ tí a fohùn wa ṣe ẹyọ kan yìí ìyẹn ló mú inú tí wọ́n dùn ìyẹn ló ń fún àwọn lówó ìyẹn ló ń jẹ́ káwọn lè wá máa kó ọrọ̀ ajé wa ní ilẹ̀ Yorùbá láti máa fi tún ìlú tí wọ́n ṣe ẹ̀sìn àjòjì tí wọ́n wá gbé fún wa ní ilẹ̀ Yorùbá ó ń ba ayé wa jẹ́ ni ọmọ Yorùbá o ogun tó wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí kì í ṣe ogun Bible kì í ṣe ogun Quran o ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ kọ sílẹ̀ ṣé mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ bá a ti ṣe ń sọ fún ìbọ̀ láti ayé alálùmọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀ àti sọ sẹ́yìn kó tó ṣẹlẹ̀ gbogbo ìgbà tí àwọn Haúsá Fúlàní tí wọ́n ń kóra wọn wá láti ń jáde náà là ń sọ fún ẹ gbọ́
mo mọ̀ pé lè ta tún sọ yìí náà ẹ tún máa ṣorí kunkun ni nítorí pé ó ti wọnú ara yín bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn, wọ́n ń tẹ̀ lóòótọ́. Ìwọ ọmọ Yorùbá tó bá tún fojú wò pé nǹkan tó tún ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ogun Bible àti Quran ni ó máa parun ni. Mi ò ṣépè fún ẹ tí ìwọ gan bá jókòó tó bá farabalẹ̀ má ronú lókè, ro deep gidi, má ro lókè, calm down kó rò. Wàá rí pé ogun tó ń bọ̀ yìí kì í ṣe ogun Bible, kì í ṣe ogun Quran. Because tó bá jẹ́ ogun Bible àti ogun Quran ni ogun yóò ní wọlé wá bá wa nítorí Yorùbá ń gbàdúrà. Ẹ má jẹ́ atanra wa ní ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí ìran yìí kó parun. Yorùbá, ẹ má jẹ́ kí ìran Yorùbá yẹn má jẹ́ kó di ìtàn. Nítorí pé kí ni àwa Yorùbá, ohun tó ti yí wa ká ní ilẹ̀ Yorùbá kì í ṣe nǹkan kékeré o. Mo dẹ̀ fẹ́ kí àwa Yorùbá ká lọ mọ̀ pé ní ilẹ̀ Yorùbá yẹn a ní ọba kankan o, a ní ìjòyè kankan, a ní olórí kankan. Ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé a ní olórí ni ní ilẹ̀ Yorùbá, ayé àwa Yorùbá ò mà ní bàjẹ́ báyìí. Ẹ wo ìgbà tí a ti ń pariwo pé a fẹ́ ilẹ̀ Yorùbá, ká dá gbé cross wa, ká gba òmìnira ní ilẹ̀ Yorùbá. Ṣé rí pé àwọn ọba ilẹ̀ Yorùbá kò sí kankan tó bá wa dá sí? Kò sí ọba kan, kò sí ìjòyè kan tó bá wa dá sí, gbogbo wọn dákẹ́. Wọn ò lè bá wa dá sí nítorí pé kí ni wọ́n Nàìjíríà yẹn ó ń favor wọn lè sọ̀rọ̀. Táyé ìran yìí máa fi bàjẹ́, olórí kankan ò ní sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹ lọ kọ sílẹ̀. Èmi àti ìwọ yìí la máa jà fúnra wa. Irú àwa tá ń sọ̀rọ̀ yìí náà, àwa gan ṣì ń bọ̀ nílé nítorí pé a ò kì í ṣe ọmọ àlè, ọmọ ọkọ ni wá. Tó bá rẹ́ẹ̀dì tán àwa ìgan ṣì ń bọ̀ nílé, a máa wá jà ní ilẹ̀ baba ńlá wa. Bẹ́ẹ̀ ni, nítorí pé ìran yìí ò gbọdọ̀ parun, ìran yìí ò gbọdọ̀ parun. A ní olórí kankan ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tí a fi ṣe olórí ní ilẹ̀ Yorùbá, àpò ara wọn ni wọ́n jẹ olórí sí. Nǹkan tí wọ́n ni wọ́n ń dù, ẹbí wọn, fámílì wọn, àpò tí wọ́n nìkan ni wọ́n ń dù. Ẹ wo ìgbà tí a ti ń pariwo pé ìyà ń jẹ àwọn ọmọ Yorùbá, ṣé wọn lójú ni? Wọ́n lójú. Wọ́n kúkú gbọ́, wọ́n rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Wọ́n kàn dé fìlà kò kàn mí ni. Ọ̀pọ̀ ibi tẹ́yin ọmọ Yorùbá fojú sí tẹ́ rò pé ọ̀nà ni kì í ṣe ọ̀nà. Gbogbo àwọn tẹ́yin wò lókè yẹn, àwọn ni ọ̀tá yín. Àwọn ni wọ́n sún wa débi tí a dé lọ́jọ́ tèní. Àwọn ni wọ́n bà ayé wa jẹ́ débi tí ayé wa bàjẹ́ dé ní ọjọ́ tèní. Nítorí ayé ta bá ń parọ́ nípa máa sọ pé ayé àwa Yorùbá ò bàjẹ́. Ayé àwa Yorùbá bàjẹ́. Ọmọ ẹlẹ́ran Yorùbá ló ń jẹ egun, ọmọ aláṣọ Yorùbá ló ń wọ àkísà. Bẹ́ẹ̀ sì ni Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ó ti dá gbogbo nǹkan fún wa ní ilẹ̀ Yorùbá yẹn. Kí ni Elédùà ò dá fún wa tán? Ṣùgbọ́n àwọn arógo síwájú ológo, àwọn arógo síwájú ológo wọ́n ti rí ọjọ́ iwájú. Ó wá kó ẹ̀yìn wa síra, wọ́n jẹ́ kí èdè ara wa kó yé ara wa. Òun ni mo fi sọ wípé ìjà tó wà ní ilẹ̀ Yorùbá yìí kì í ṣe ìjà Bible, kì í dẹ̀ ń ṣe ìjà Quran. Èmi àti ìwọ báyìí la máa jà fúnra wa o. Ẹgbẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan. Àwọn àgbààgbà tó wà lókè yẹn, ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan. Wọ́n ti jẹ́ dòdò, wọn lè sòdodo mọ́. Àwọn àgbààgbà yẹn wọ́n ti tà wá, àwọn náà tà wá, wọ́n ti ta gbogbo àwọn ọmọ Yorùbá. Ṣé ẹ mọ̀ ni? Nítorí pé tí wọn ò bá tà wá ni ayé àwa Yorùbá ò ní rí báyìí. Ẹ wo bí tí wọ́n bá wa dé, ẹ wo bí tí wọ́n sún wa dé.
gbogbo tó yẹ ká fi ṣagbára nírú àsìkò yìí wọ́n ti fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n àrékèrèkè wọ́n ti fi gbà lọ́wọ́ èmi àti ìwọ tó bá jẹ́ wípé a tẹ̀lé ìlànà òtítọ́ àti òdodo ní ilẹ̀ Yorùbá ni irú àsìkò yìí lákọlẹ̀ mi àti ìwọ máa wà bí ìbọn. Kí ni mo sọ? Irú àsìkò tí a wà yìí tó bá jẹ́ pé èmi àti ìwọ ọmọ Yorùbá a fọ́lò tòótọ́ ni irú ogun kékeré tó ń bọ̀ ní iwájú wa yìí ó máa bá wa lákọ ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ti gba Sátọ̀dé lọ́wọ́ àwa Yorùbá wọ́n wá gbé Sunday lé wa lọ́wọ́. Ẹ wá wo irú ọjọ́ ìní ẹ wo ogun tó wọ ilẹ̀ Yorùbá wáyìí ṣe rí kó bá wa lábo ó bẹ̀ èmi àti ìwọ lábo nítorí pé kí ni àfọ́lò tòótọ́ àwọn baba ńlá yín àwọn là ń pè ní ajagun ṣẹ́gun kò mà sí ogun tó borí àwọn baba ńlá yín rí. Ọmọ Yorùbá o ọmọ Yorùbá o ẹ má jẹ́ kí ìran yìí kó parun ẹ má jẹ́ kí ìran yìí kó parun. Mo tún sọ kò mà bàjẹ́ lórí Olúgbọ̀n kò mà bàjẹ́ lórí Àrẹ̀sà kò mà bàjẹ́ lórí Ọ̀ràngún Léèlà. Ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ìran yìí kó parun ẹ má jẹ́ ó bàjẹ́ lórí èmi àti ìwọ. Àwọn baba ńlá wa àwọn náà máa ń jagun àwọn Haúsá Fúlàní wọn ṣẹ̀ṣẹ̀ máa bá àwọn baba ńlá wa jà. Ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti máa ń sọ nínú àwọn fídíòs mi. Wọ́n máa ń wá láti wá gba ilẹ̀ wa torí wọ́n mọ̀ pé ilẹ̀ wa ó ní oyin ó ní ọ̀rá ṣùgbọ́n àwọn baba ńlá wa máa ń jà fitanfitan wọ́n máa ń fi gbogbo agbára wọn jà tó bá kù ẹ̀mí kan ní ẹnu tó bá kù ẹ̀mí kan ní ara àwọn baba ńlá wa wọ́n á fi ẹ̀mí kan yẹn jà wọ́n á fi jà fitanfitan. Àwọn baba ńlá wa dẹ̀ rìtẹ́ẹ̀nì ilẹ̀ Yorùbá yẹn wọ́n rìtẹ́ẹ̀nì ẹ̀dí èmi àti ìwọ òun lèmi àti ìwọ ṣe bá ilẹ̀ yẹn lọ́jọ́ tèmi la ṣe yan fanda la yan fondo ṣó wá jẹ́ kó bàjẹ́ lórí èmi àti ìwọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn baba ńlá wa yẹn àwọn ò lo Bible lásìkò tiwọn o wọn ò lo Quran lásìkò tiwọn o wọ́n fọ́lò nǹkan ìṣẹ̀ǹbáyé. Ṣé ẹ rí pé ogun kankan ò borí wọn. Gbogbo àwọn ọba wa wọ́n ti pa àwọn òrìṣà wa ní ilẹ̀ Yorùbá wọ́n ti pa wọ́n tí wọ́n ń sìn wọ́n mọ́. Gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá eléyìí tí ò bá jẹ́ Muslim á jẹ́ Christian. Ṣé ẹ rí pé ayé àwa Yorùbá ẹ wo bí tí ayé wa bàjẹ́ dé ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní tí ìlú kan bá fẹ́ bàjẹ́ ó máa bàjẹ́ wá láti òkè. Ẹ wo ilẹ̀ Yorùbá láti àwọn olórí wa àti ibẹ̀ ní ilẹ̀ Yorùbá ti bàjẹ́ tán. Nígbà tó jẹ́ pé àwọn tí a fi ṣe adarí nítorí pé kì í ṣe Elédùà ló yàn wọ́n àwa yìí náà la gbé wọn síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fi owó débẹ̀ wọ́n fi ọlá débẹ̀ bìkọ́ tó bá jẹ́ pé Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ló yan àwọn ọba wọ̀nyí ni mo mọ̀ pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ báyìí. Nígbà tó jẹ́ pé àwọn ọba yẹn náà wọ́n ti kúrò ní ìlànà àwọn baba ńlá wọn wọ́n ti tẹ̀lé ohun ayé wọ́n ti wá gbàgbé pé ohun ayé á báyé lọ. Àwọn tí a fi ṣe aṣíwájú ní ilẹ̀ Yorùbá tí a ń wò lókèlókè wọ́n torí ohun tí èèyàn máa sọ sí wọn wọ́n fi ń ba ọ̀run wọn jẹ́. Àbẹ́ mọ̀ pé ọ̀run yín lẹ́ ń bàjẹ́ yìí ni gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tí adániwáyé Elédùà tó gbé àṣẹ ilẹ̀ Yorùbá tó gbélé lọ́wọ́ ẹ ń ba ọ̀run yín jẹ́ fi ń tún ayé ṣe leléyìí. Nítorí pé tí ẹ bá máa ba ọ̀run yín jẹ́ ni ẹ wà ní lajú kalẹ̀ báyìí kí ilẹ̀ Yorùbá kó dẹ̀ bàjẹ́ tán. Ẹ wà ní lajú kalẹ̀ báyìí kí ọmọ kékeré kó máa kú ní ilẹ̀ Yorùbá kí àgbàlagbà kó máa kú ní ilẹ̀ Yorùbá kẹ́ wá dé fìlà kò kàn mí. Nítorí pé mo rí pé ẹ dé fìlà kò kàn mí. Ẹ torí owó ẹ torí àwọn Fúlàní pé bóyá tẹ́ bá sọ tòótọ́ ṣé wọ́n fẹ́ pa yín ni àbọ̀ fẹ́ tì yín mọ́lé. Nítorí bẹ́ẹ̀ ẹ ṣe kí ni ẹ dákẹ́ ẹ lè sọ tòótọ́ ìyà wa ń jẹ àwọn ọmọ Yorùbá.
ẹ wò gbà tí a ti ń pariwo pé a fẹ́ gba ilẹ̀ Yorùbá, a fẹ́ bọ́ lóko ẹrú, a fẹ́ gba ilẹ̀ Yorùbá, ṣé ẹ rí ọba kankan kó jáde ni? Àbí ẹ rí àwọn olórí tó wà lókè lókè yẹn kí wọ́n sọ̀rọ̀ ni? Wọ́n sọ̀rọ̀ nítorí wípé kí ni wọ́n fi ayé wọ́n fi ń ba ọ̀run wọn jẹ́. Wọ́n ti wá gbàgbé wípé kò sí bó ṣe fẹ́ pẹ́ tó láyé, ó máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ṣebí ibì kan ni èmi àti ìwọ láti jọ sàn wá bí omi àmù. Tá a bá parí gbogbo tá a fẹ́ ṣe tán nílé ayé yìí, a mọ̀ máa padà síbi tá a ti wà, a máa lọ jíṣẹ́ fẹ́ni tó rán wa níṣẹ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ wá dákẹ́, ẹ sọ nǹkan kan. Ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ̀yin ọmọ Yorùbá o, àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò eré o. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò àwàdà. Àsìkò tí èmi àti ìwọ tá a máa sún ṣòkòtò wa kó lé ní o, especially ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ẹ la etí yín bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀. Àsìkò yìí máa ń ṣe àsìkò pátì. Tá a máa ṣe pátì kiri ní ilẹ̀ Yorùbá kì máa ń ṣe àsìkò ẹ̀ lámàwá yìí. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò tá a máa ṣègbéyàwó, tá a máa ṣòkú, tá a máa ṣílé. Àsìkò ẹ̀kọ́ la wà yìí o, ẹ̀yin ọmọ Yorùbá. Àsìkò ogun la wà, ogun ti yí wa ká. Àsìkò tá ń ra aṣọ kọ́ la wà yìí ní ilẹ̀ Yorùbá o. Àsìkò tá ń ra bàtà kọ́ la wà yìí ní ilẹ̀ Yorùbá o. Ìwọ tó o bá ní etí, la etí ẹ kó gbọ́rọ̀ tí mo ń sọ, especially ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá yẹn. Ìwọ tó o bá ní owó lọ́wọ́, tètè mọ bó ṣe máa organize lọ wá Bájínátù. Lọ máa ṣe exercise kó lè strong, nítorí pé ìjà ń bọ̀ ní iwájú very soon. Ìjà ń bọ̀ ní iwájú. Confirm. Lọ máa ṣe exercise kó lè strong. Ẹ lọ máa owó tó o bá ní lásìkò yìí lọ fi ra Bájínátù pamọ́. Lọ máa pìpì ààrẹ pamọ́ pé ogun ti wọ ilẹ̀ Yorùbá, má jẹ́ kí ogun kó bẹ́ ẹ lójijì. Kí ni mo sọ? Má jẹ́ kí ogun kó bá ẹ ní kíni ní òjijì, ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá yẹn lásìkò yìí, ẹ má sùn. Ẹ má sùn. Kí ni mo sọ? Ẹ má sùn. Àbí ẹ fẹ́ lajú sílẹ̀ kí àwọn Fúlàní kí wọ́n máa dúnbù ìyá yín, kí wọ́n máa dúnbù àwọn ọmọ yín, ọmọ ẹ obìnrin, kí wọ́n kàn disfájì ẹ̀ lójú ẹ, ìyàwó ẹ tó lóyún sínú, kí wọ́n ti okó bọ́ lójú ara lójú ẹ, ìwọ gan ọkọ kí wọ́n dó ìdí ẹ. Ṣé ìyẹn lẹ fẹ́ lajú sílẹ̀? Ẹ fẹ́ kó ṣẹlẹ̀ lójú yín? Torí ẹ̀yin Yorùbá tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ lójú yín báyìí ẹ kì í jà. Ṣé rí àwọn tí tá a bá dòwò pọ̀ yìí, ẹran ni wọ́n ò máa rán wọn níṣẹ́ nílẹ̀ Yorùbá. Wọn ò mà kí ń ṣe èèyàn àbúrò pé bí ìwọ ṣe ń ronú làwọn Fúlàní ṣe ń ronú ni. Àwọn ò máa ronú bí ìwọ máa ṣe ń ronú, èèyàn mi. Òun ni mo fi sọ wípé àsìkò tí a wà yìí ní ilẹ̀ Yorùbá kì í ṣe àsìkò tá lọ ń ra designer, kì í ṣe àsìkò tá ń ṣe ìgbéyàwó, kì í ṣe àsìkò tá ń sílé, kì í ṣe àsìkò tá ń ṣe òkú. Àsìkò ogun la wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Ọmọ Yorùbá tètè lọ wá owó. Bó ṣe kó wá kó jí kó wá ní anyhow lọ wá Bájínátù, lọ rẹ́dí ogun sílẹ̀, má jẹ́ kó bá ẹ lójijì o. Ọmọ Yorùbá má jẹ́ kí ogun kó bá ẹ lójijì. Bó ṣe owó tó fẹ́ fi jẹun máa rẹ́ díẹ̀díẹ̀, tètè lọ wá bó ṣe máa gẹ́ẹ̀tì Bájínátù. Àwọn àdágidi olójú, àwọn àdágidi tẹnu wọn máa ń tóbi yẹn, lọ kó pamọ́ síbì kan. Tó bá ti yá anywhere, tó bá ti yá ó ti yá náà nìyẹn, ogun ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí pé kí ni tí ogun yìí bá lọ wọlé lójijì tó múra sílẹ̀, wọ́n máa pa àwa Yorùbá yìí, wọ́n máa pa wá ní ìpakúpa, wọ́n máa ṣe àwa Yorùbá yìí, wọ́n máa ṣe wá ní ìṣekúṣe. Nítorí pé àwọn tí a fẹ́ bá jà yìí, àwọn ilé ò mọ̀ràn wa. Olè tó wá sínú ilé ẹ tó fẹ́ wá jà ẹ lólè lóru, ó máa dú ọ̀nà dùn ní, kò ránṣẹ́, ó máa pa, ó máa gbé. Àwọn tí a fẹ́ bá jà yìí,
àwọn fẹ́ wá gba ilẹ̀ baba ńlá wa ní o. Eléyìí ò kìí ṣe ọ̀rọ̀ bóyá o jẹ́ Muslim kò kàn wọ́n o jẹ́ Christian kò kàn wọ́n o jẹ́ oníṣẹ̀ṣe kò kàn wọ́n o jẹ́ ọba kò kàn wọ́n o jẹ́ ìjòyè kò kàn wọ́n o ní ipò o jẹ́ olówó, àwọn eléyìí ò rán ẹ o. Àwọn eléyìí wá láti wá gba ilẹ̀ baba ńlá wa ní o. Òun ni mo fi sọ wípé àsìkò tí a wà kì í ṣe àsìkò àwàdà, kì í ṣe àsìkò tájọ́ wọn máa entertain ara wa, àsìkò tá máa gbé ẹ̀jẹ̀ sójú ni, àsìkò tá máa ṣí ọpọlọ wa. Tó bá rìn lọ́gán ní ilẹ̀ Yorùbá máa wò lọ́tún lósì, má fi gbogbo ara dúró. Kí ni mo sọ? Má fi gbogbo ara dúró. Ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá ni mo ń bá wí lọ́wọ́lọ́wọ́ yìí. Ìwọ tó bá dẹ̀ ní opportunity, ó ní àwọn nǹkan kan táwọn baba ńlá wa máa ń ṣe ní àsìkò láyé tiwọn. Tí ogun bá fẹ́ wọlé, àwọn baba ńlá wa wọ́n máa lọ ń gbẹ́ ilẹ̀. Ẹ ṣé àmọ́ bá ṣe máa ń gbẹ́ sọ́kàwé, bá ṣe máa ń gbẹ́ kànga, wọ́n máa gbẹ́ jì, wọ́n á gbẹ́ wọnú gidi. Wọ́n máa gbẹ́ tó dà pé ó máa lè gba àwọn èèyàn. Tí ogun bá ti dé, wọ́n á kó ìyàwó wọn, àwọn tí wọ́n mọ̀ pé wọn lágbára bí àwọn ìyá tó ti dàgbà, wọ́n máa ń kó wọn pamọ́ síbẹ̀. Mo ń já yín, mo ń ṣí létí nǹkan tí àwọn baba ńlá wa máa ń ṣe láyé àwọn baba ńlá wa. Ẹ má jẹ́ kí ogun yìí, ẹ má jẹ́ ó bá yín lójijì ọmọ Yorùbá. Kí ni mo sọ? Ẹ má jẹ́ ó bá yín lójijì, torí pé kí ni tí èmi àti ìwọ bá ń tanra wa la máa sọ wípé kò sí ogun ní ilẹ̀ Yorùbá. Ogun ti wọ ilẹ̀ Yorùbá confirm. Ṣé ti understand? Recently ni mo gbọ́ ní ilẹ̀ Yorùbá yẹn, àwọn Haúsá Fúlàní, mo ti gbàgbé orúkọ state yẹn. Àwọn Haúsá Fúlàní yẹn wọ́n lé gbogbo àwọn tó wà ní orí oko yẹn, ní abúlé yẹn, wọ́n ti gba gbogbo abúlé yẹn, àwọn náà wà ńbẹ̀ ìsìn. Wọ́n ti ń jọba ní ilẹ̀ Yorùbá confirm ni. Recently ṣe ẹ rí ní Ìbàdàn, ẹ wò bí wọ́n ṣe ń lòdù ara wọn wá, wọ́n ti ṣẹ̀ṣẹ̀ máa lòdù ara wọn wá. Before coronavirus alákọ̀ọ́kọ́ yẹn tó ọkọ̀ ṣẹlẹ̀, ṣèbí bá ṣe ń jáde náà lélẹ́yìí. Nígbà tí àwọn Haúsá Fúlàní tí wọ́n ń kóra wọn wá, ṣèbí bá ṣe ń sọ fún wọn náà lélẹ́yìí, wọn ò gbọ́. Ẹ wò bí wọ́n ṣe ń na àwọn èèyàn lójú títì tí wọ́n ń gérun àwọn èèyàn. Àwọn Haúsá Fúlàní ogun ti wọ àárín wa o. Mi wá fẹ́ kí ogun yìí kó bá wa lójijì. Òun ni eléyìí tí èmi jáde tí mo ń sọ fún wa yóò, especially ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má jẹ́ ó bá yín lójijì o. Ọ̀rọ̀ tí mo ń sọ lọ, àwọn baba ńlá wa lásìkò tiwọn, wọ́n máa dígi ilẹ̀, wọ́n máa gbẹ́ ilẹ̀, wọ́n máa gbẹ́ wọlẹ̀ gidi confirm. Wọ́n lè wà níbi yàrá kan, wọ́n á gbẹ́ wọlẹ̀, wọ́n á gbẹ́ tó yẹ pé ó máa gba àwọn èèyàn. Tí irú ogun yìí bá ṣẹlẹ̀, irú àwọn disable, àwọn tó bẹ́ẹ̀ pé wọ́n lápá, àwọn tó yẹ pé bí arúgbó tí wọ́n lè jagun, àwọn ọmọ kéékèèké wọ́n á kó wọn pamọ́ síbẹ̀, wọ́n á dewé lé wọn lórí. Ṣé ti ọ̀dà mo fẹ́ kẹ́ máa ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ìwọ tó o bá ní ọpọlọ tó wà ní ilẹ̀ Yorùbá tètè ṣí etí ẹ kó gbọ́. Nǹkan tí mo ń sọ ìtètè lọ máa ṣe, nítorí pé kí ni tó o bá ṣe wà láìtàláì ó máa favour ẹ. Àwọn baba ńlá wa nígbà yẹn tó má ti gbẹ́ ilẹ̀ yẹn, wọ́n wá kó àwọn èèyàn, àwọn arúgbó, àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọn lè jagun, àwọn tó yẹ pé disable, tó yẹ pé bí ẹsẹ̀ wọn ti kán, wọn lẹ́sẹ̀, wọn lápá, wọ́n á kó wọn síbẹ̀, wọ́n á bá wọn fomi síbẹ̀, wọ́n á fi gbogbo ẹ̀ síbẹ̀, wọ́n á da ewé bobẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn onímọ̀ wọ́n á dẹ̀ wà ń bẹ̀. Tán máa fi ja ogun yẹn, tó ń yẹ ìgbà tó máa fi ja ogun yẹn, gbogbo àwọn tó bá wà ń bẹ̀ yẹn wọ́n á ṣe kí ni, wọ́n á save, nǹkan kò ní kàn wọ́n níbẹ̀. Ara bí àwọn baba ńlá wa ṣe máa ń jà ní ayé àtijọ́ nìyẹn o. Òun ni mo fi sọ wípé ẹ̀yin ọmọ Yorùbá lásìkò yìí tẹ́ wà ní ilẹ̀ Yorùbá, ẹ má sùn taratara. Excuse me. Òun ni mo fi sọ wípé ẹ má sùn taratara ẹ̀yin ọmọ Yorùbá. Bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe máa ń ṣe ní ayé àtijọ́ nìyẹn o. Because tí èmi àti ìwọ ta bá ń tanra wa la máa sọ pé kò sí ogun ní ilẹ̀ Yorùbá, ogun ti wọ̀ wá, ogun ti wọlé tọ̀ wá wá o. Ẹ pìpì ara yín. Kí ni mo sọ? Ẹ pìpì ara yín.
ìwọ tó bá ní owó lọ́wọ́ tètè lọ wá Bájínátù, confam Bájínátù, lọ wá bí méjì mẹ́ta kó pamọ́ síbì kan, àwọn àdá ńlá ẹlẹ́nu fífẹ̀ yẹn kó wọn pamọ́ síbì kan. Òun ni mo fi sọ wípé ogun tó wà nílẹ̀ yìí kì í ṣe ogun Bible, kì í dẹ̀ ṣe ogun Quran. Àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá. Àwọn baba ńlá wa tó bí wa alágbára ni wọ́n. Àwọn baba ńlá wa tó bí wa àwọn ni ajagun ṣẹ́gun, kò sí ogun tó borí wọn rí. Tó bá jẹ́ pé èmi àti ìwọ láti ìgbà tí wọ́n ti bí wa láti kékeré láti fọ́lọ́ ìlànà àwọn baba ńlá wa, irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí wàláì ó máa bá wa lákọ ló máa bá wa. Tó bá jẹ́ pé nígbà tán ti bí ẹ tí wọ́n ti bí mi ni wọ́n ti kọ́ wa ní ìlànà àwọn baba ńlá wa, wọ́n ti kọ́ wa ní Ifá, ìwọ àti èmi ti mọwọ́ yí padà. Gbogbo pé nígbà tán bá bí wa tó jẹ́ pé tán bá ti bí ọmọ báyìí chọ́ọ̀chì ló máa lọ. A lọ chọ́ọ̀chì tán bá ti bí ọmọ ilé kéwú ló máa lọ. Gbogbo ilé tá fi waste time àti ìgbà àti àkókò wa láti kékeré di àsìkò tí a wà tá waste ẹ̀ sí church, tá waste ẹ̀ sí mosque. Tó bá jẹ́ pé gbogbo time yẹn wọ́n fi kọ́ wa ní nǹkan àwọn baba ńlá wa ni, àwọn agbára baba ńlá wa ni, irú àsìkò yìí akọlèmí àti ìwọ máa wà. Eléyìí tí a ń pè ní òkígbẹ́, wàá mọ bó ṣe máa sín òkígbẹ́ sí ara ẹ. Málù ẹ tó bá fọwọ́ kàn bá ayé ẹ̀ tí ẹ ti bá nìyẹn, wàá mọ bó ṣe máa ṣe fún ẹ, ò ní lọ bá babaláwo kankan. Ṣé ẹ rí pé ibi tí ayé àwa Yorùbá ti bàjẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni, àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ayé àwa Yorùbá ló ti bàjẹ́ débi tó bàjẹ́ dé ní ọjọ́ tèní. Because tó bá jẹ́ pé a follow tòótọ́ yẹn ni ayé wa ò ní bàjẹ́ báyìí ní ilẹ̀ Yorùbá. Irú àwọn gbẹ́rẹ́ lóríṣiríṣi ìwọ ló máa ṣe sí ara ẹ fúnra lára ẹ, because nǹkan tó ti kọ́ láti kékeré ni. Ó dàbí bó ṣe kọ́ Bible láti kékeré, tó kọ́ Quran láti kékeré. Bible tó dẹ̀ kọ́ láti kékeré àti Quran tó kọ́ láti kékeré kò wúlò fún ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan àwọn baba ńlá ẹ ló ti kọ́ láti kékeré ni, irú àsìkò yìí alágbára ló máa di. O ní kò ẹ̀ṣẹ̀ ló máa bá babaláwo kankan, kó lọ máa bá lágbára kan. Ìwọ gan wàá jẹ́ babaláwo fúnra ẹ, ìwọ gan wàá jẹ́ alágbára kíkanjú ọkùnrin fúnra ẹ, nítorí pé nǹkan tá a bí ẹ mọ́ ni, nǹkan tá a fi kọ́ ẹ láti kékeré ni, wàá mọwọ́ yí padà. Òun ni mo fi sọ wípé àwa Yorùbá a ti fi ojú ọ̀nà sílẹ̀, inú igbó là ń tọ̀. Ṣùgbọ́n ó bà ní o kò bàjẹ́ ọmọ Yorùbá. Ṣé rí oòrùn tó wà níta yìí, ó sì lè tá a bá sásọ sínú ẹ̀, aṣọ yẹn á gbẹ. Àsìkò péréte tó kù yìí, a sì ní àsìkò péréte o láti padà ká ronú jinlẹ̀ tá a bá fẹ́ parun. Ìwọ tó bá sọ pé Bible ló fẹ́ gbẹ́kẹ̀lé, Quran ló fẹ́ gbẹ́kẹ̀lé nínú nǹkan tó ń bọ̀ ní ilẹ̀ Yorùbá yìí, ó fẹ́ parun ni. Èmi ò ṣépè fún ẹ. Tí ìwọ gan bá jókòó fúnra ẹ, tó bá jókòó fúnra ẹ, wàá mọ̀ pé ó fẹ́ parun ni. Àbúrò pé táwọn Fúlàní yẹn bá dé, wàá gbé Bible báyìí, wọ́n máa pẹ́ dànù, wọ́n kàn máa kún ẹ, wọ́n kàn máa kún ẹ bí ẹran léyá ni. Nítorí pé wọn ṣẹ̀ṣẹ̀ máa kún àwọn tó bá wà nínú church tí wọ́n ń gbàdúrà, wọn ṣẹ̀ṣẹ̀ máa kún wọn bí ẹran léyá, ìyẹn àwọn Boko Haram. Ẹ wo bí ká máa sọ̀rọ̀ bóyá bí 4 years ago sí 5 years ago, ẹ wo iye 1000 tó kú sí Mẹ́kà. Ṣé Bible àti Quran ṣé ó wúlò fún wa ní ilẹ̀ Yorùbá ni? Òun ni mo fi sọ wípé àsìkò péréte tó kù yìí a sì lè lò ó tá a bá fi ọpọlọ gbé, tá a bá ṣí ọpọlọ wa. Mo dẹ̀ mọ̀ pé nínú àwọn tó ń ṣe nǹkan ìṣẹ̀ǹbáyé gan náà ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ àwọn awo èké náà ló pọ̀ ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ àwọn awo ọ̀dàlẹ̀ àwọn náà tó wá pọ̀ ní ilẹ̀ Yorùbá. Many àwọn tó ń ṣe babaláwo ní ilẹ̀ Yorùbá, wọ́n ń ṣe babaláwo yẹn nítorí owó, nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ. Àwọn ò ṣe
wọn ò ṣiṣẹ́ yẹn bí àwọn baba ńlá wa ṣe máa ń ṣe. Ṣé tó bá jẹ́ wípé èmi àti ìwọ a follow ìlànà àwọn baba ńlá wa ni, ṣé èmi àti ìwọ máa nídìí babaláwo kankan ni? A ní nídìí babaláwo kankan. Ìwọ gan wàá jẹ́ babaláwo fúnra ẹ, èmi tí mo ń sọ̀rọ̀ yìí máa jẹ́ babaláwo fúnra mi. Irú àsìkò yìí màá kàn mú màá wọnú gbó lọ, màá já ewé bíi, màá já tọ̀hún, màá fi òkò kan, màá fi pẹyẹ méjì, màá sín gbẹ́rẹ́ síra mi lóríṣiríṣi because nǹkan tí mo ti kọ́ láti kékeré ni. Màá ti mọ̀ ọ́. Ṣé ẹ rí pé mi ò parọ́? Because ní ìta for example tá bá ní àwọn babaláwo tó wà ní ìta ń sìn, tí gbogbo babaláwo tó wà ní ilẹ̀ Yorùbá yẹn for example ni o, tó bá jẹ́ 10, wàláhì tàláhì kẹ́ tó lè rí méjì tó jẹ́ òtítọ́ nínú wọn, ẹ mọ̀ máa try o. Wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́. Wọ́n ṣàwo nítorí owó. Wọ́n ṣàwo nítorí pé wọ́n fẹ́ wà níbí, wọ́n fẹ́ wà lọ́hùn. Wọ́n ṣe awo yẹn bí àwọn baba ńlá wa ṣe ń ṣe awo ní ayé àtijọ́. Ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe rí lásìkò, ṣó yẹ kí ilẹ̀ Yorùbá náà ṣó yẹ kó rí báyìí ni? Ó wá ní àwọn kan tí wọn ní ọpọlọ, tí òye wọn ò kúnná, tí ìmọ̀ wọn ò kúnná. Wọ́n máa ń ráìtì mi. Wọ́n ní ó yẹ kí àwọn irúnmọlẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá, ó yẹ kán dìde kán jà. Àwọn irúnmọlẹ̀ Yorùbá ṣe fẹ́ dìde, wọ́n ṣe fẹ́ jà. Nígbà tó jẹ́ pé èmi àti ìwọ orúkọ burúkú lèmi àti ìwọ ń pè wọ́n. Ṣé èmi àti ìwọ ṣe à ń sìn wọ́n ni? À sìn àwọn irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá. Ṣèbí gbogbo agbára, iyì, ẹ̀yẹ tó yẹ ká máa fún àwọn baba ńlá wa, ṣèbí Jésù àti Muhammed là ń gbé iyì, agbára àti iyì yẹn là ń gbé fún. Oríyìn tó yẹ ká máa fún àwọn baba ńlá wa, a kì í fún wọn. Jésù là ń fún ní oríyìn yẹn, Muhammed là ń fún ní oríyìn yẹn. Ẹ wá sọ pé àwọn baba ńlá yín tẹ́ ń pè lórúkọ burúkú tó yẹ pé láti bí 400 years ago tí wọ́n ti wá gbé ẹ̀sìn yẹn fún wa, láti fi orúkọ burúkú pè wọ́n. A kì í sìn wọ́n. Ẹ wá sọ fún ó wá jẹ àsìkò ìṣòro ń sìn. Ẹ wá ní kí wọ́n dìde kí wọ́n wá jà. Ìwọ náà jókòó kó ronú ara ẹ̀, ṣó possible ni? Ní àwọn baba ńlá wa tó jẹ́ pé àwọn náà jà ilẹ̀ Yorùbá tí èmi àti ìwọ tá wà nínú ẹ̀ lọ́jọ́ tèní, àwọn náà mú ilẹ̀ Yorùbá yẹn dúró di àsìkò yìí. Because àwọn Haúsá Fúlàní, kì í tẹ̀ ṣe àwọn Haúsá Fúlàní, ìwọ tó bá mọ story ilẹ̀ Yorùbá, kì í ṣe àwọn Haúsá Fúlàní nìkan. Kò sí ìlú tí ò fẹ́ gba ilẹ̀ Yorùbá yẹn. Gbogbo nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá kò sí káàkiri. Ṣé wo lójú inú ni? Àwọn tá ń sọ̀rọ̀ ya ti travel káàkiri. Gbogbo àwọn ìlú òyìnbó tẹ́yìn máa ń wò kiri yẹn, desert zone ni wọ́n ní kankan. Ìlú òyìnbó tẹ́ máa ń wò tẹ́ bá gbin nǹkan síbẹ̀ sí kò léwu because desert ni wọ́n. Ilẹ̀ Yorùbá yẹn ní ilẹ̀ ọlọ́ràá, oyin, wàrà, gbogbo ẹ̀ ló wà ní ilẹ̀ Yorùbá. Gbogbo ìlú ló fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ ìwọ ọmọ Yorùbá. Ṣèbí nítorí ẹ̀ náà ṣe wá gbé ẹ̀sìn fún ìwọ àti èmi láti lè máa fi kó ọrọ̀ ajé wa. Ìlú England tẹ́ ń wò yẹn, UK tẹ́ ń wò yẹn, owó Yorùbá ni wọ́n fi build England dèní. Wọ́n dẹ̀ sì fi kó wa lẹ́rú. Nígbà tá tẹ̀lé tòótọ́ tó jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn là ń tẹ̀lé. Ṣèbó ló ń fi ìyà jẹ èmi àti ìwọ lọ́jọ́ tèní. Tabato ẹ̀ tó wá ń jáde, ta tó wá ń ṣàlàyé fún àwọn èèyàn wípé ẹ̀sìn ò ń ṣe ẹ̀sìn. Irú èmi tí mo ń sọ̀rọ̀ yìí, èmi kan ti jẹ́ kan nínú yín rí tẹ́lẹ̀. Láwọn tó bá mọ̀ mí dáadáa, máa ń lọ church, máa ń kírun. Ṣùgbọ́n nígbà tá jáde káàkiri, tá rìn káàkiri ayé, a rí pé bí ayé ṣe rí, bí ìwọ ṣe ń rò bí ayé ṣe rí kọ́ láyé ṣe rí. Ayé pé gbà, irọ́ la fi dá ilé ayé. Irọ́ ni ayé. Àwọn tó kírètì ayé, irọ́ ni wọ́n fi kírètì ẹ. Irọ́ la fi àwọn tó dá ilé ayé. Ṣé mọ̀ pé Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ló dá ilé ayé. Bọ̀ nígbà tí ọba dẹ́dà ṣẹ̀dá tó dá ilé ayé, àwọn tó wá dá sí ilé ayé yìí, àwọn wá kóra wọn jọ, àwọn gangan wá ṣe kí ni? Àwọn náà ẹ̀ṣẹ̀ wá tún ayé yẹn dá. Irọ́ ni wọ́n fi tún ayé yìí dá. Nígbà tí àwa wá jáde ta káàkiri, a wá rí pé àwọn tó wá gbé ẹ̀sìn fún wa, àwọn gan ò kì í ṣe ẹlẹ́sìn. A wá lọ sí deep history,
a rí gbogbo ẹ̀ pé ẹ̀sìn tán wá gbé fún wa wọ́n fi ń jà wá lólè ni. Wọ́n ti rí nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá, because tí ilẹ̀ Yorùbá yẹn tí èmi àti ìwọ tá bá follow agbára àwọn baba ńlá wa, wàláì tàláì kò sí ogun tó lè borí wa ní gbogbo àgbálá ayé. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé èmi àti ìwọ a follow agbára àwọn baba ńlá wa, ní ogun ló fẹ́ borí èmi àti ìwọ ní gbogbo ayé yìí, kò sí. Nítorí pé kí ni Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ó ti fún wa ní gbogbo nǹkan. Ó fún wa ní gbogbo nǹkan sórí ilẹ̀ wa, ó tún wá fún wa ní agbára, ó fún wa ní ewé àti egbò, ó tún wá sọ orúkọ tó ń jẹ́ fún wa láti lè máa lò ó ní ilẹ̀ Yorùbá. Ṣèbó ni àwọn baba ńlá wa ń lò tí ogun ò fi borí wọn. Ṣèbí ewé àti egbò ni àwọn baba ńlá wa ń lò tí ogun ò fi borí wọn. Ṣèbí àwọn òrìṣà tó wà ní ilẹ̀ Yorùbá làwọn baba ńlá wa ń sìn tí ogun ò fi borí wọn. Ṣèbí àwọn arógo síwájú ológo yìí, ṣèbí wọ́n ti rí pé àwa ń sìn àwọn baba ńlá tiwọn. Nígbà tí wọ́n wá tí wọ́n bá àwọn baba ńlá tiwa, wọ́n rí agbára àwọn baba ńlá wa pé kò sí ogun tó lè borí àwọn baba ńlá wa. Ṣé mọ̀ pé àwọn baba ńlá wa lásìkò tiwọn wọ́n máa ń dé fìlà ọmọlúàbí. Fìlà ọmọlúàbí yẹn ló yẹ kó kó àwọn òyìnbó yìí, ló yẹ kó kó wọn mọ́ra. Ó wá gba Sátọ̀dé wọ́n tan àwọn baba ńlá wa jẹ ní ọgbọ́n àrékérekè. Wọ́n dẹ̀ sì ń lo ọgbọ́n àrékérekè yẹn di ọlá. Wọ́n wá gbé ẹ̀sìn fún wa, ẹ̀sìn tí ò lórí tí ò nítumọ̀. Jésù tẹ máa ń pariwo yẹn, ṣé ìwọ wo kọ́lọ̀ ẹ, ṣé ìwọ funfun ni, ṣé ìwọ jẹ́ kọ́lọ̀ wọn ni? Ó ń ṣe kọ́lọ̀ wọn. Jésù yẹn ó lè jẹ́ tòótọ́, ṣùgbọ́n kì í ṣe tòótọ́ fún àwa ọmọ Yorùbá. Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá kò kì í ṣe mistake. Ọlọ́run tó dá ayé àti ọ̀run, the source, ọba afẹ́fẹ́, ọba òrùn, ọba òṣùpá, ọba òkè, ọba ilẹ̀, ọba tí ò sẹ́ni tó mọ bó ṣe jẹ́, bóyá ọkùnrin ni bóyá obìnrin ni o, kò ṣe mistake. Ọba tó dá àwọn òyìnbó sílùú òyìnbó kò ṣe mistake. Ọba tó dá àwọn Arab sílùú Arab kò má ṣe mistake. Ọba tó wá dá Yorùbá sí ilẹ̀ Yorùbá ṣó ṣe mistake ni ẹ̀yin tèmi? Kò ṣe mistake. Ó dá àwọn Arab, ó dá wọn sí ilẹ̀ Arab, ó dẹ̀ fún wọn ní Muhammad, kán máa sin Muhammad àbí? Ṣó ṣe mistake ni? Ó dá àwọn òyìnbó, ó dá wọn sí ilẹ̀ òyìnbó, ó wá dá Jésù, ìyẹn Jesus tẹ máa ń pariwo yìí, ó dá fún wọn níbẹ̀. Ṣó ṣe mistake ni? Ó wá dá àwa Yorùbá, ó dá wa sí ilẹ̀ Yorùbá, ó wá dá àwọn òrìṣà mọ́ wa. Àwọn òrìṣà tó yẹ kémi àti ìwọ tó yẹ ká máa sìn. Ṣé a fẹ́ sọ pé Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá ṣó ṣe mistake ni? Kò ṣe mistake. Why tó wá jẹ́ wípé nǹkan tiwa tó jẹ́ nǹkan tiwa yẹn tó yẹ ká máa fi ṣagbára, àwọn apáti nǹkan ní nǹkan àwọn àjòjì, nǹkan Europe àti àwọn Arab la wá gbé sórí. Ẹ wò bàtà ti gbé àwọn ẹ̀sìn sórí, ẹ wo bí ó ṣe ba ayé wa jẹ́. Ìwọ wo ìgbésí ayé ìyá tó bí ọ, kémi náà wo ìgbésí ayé ìyá tó bí mi. Àwọn ìyá wa eléyìí tí yẹ tó sì wà ọ eléyìí tí yẹ ti kú, wo bí àwọn ìyá tó bí ẹ wò bọ́n ṣe lògbà, kémi náà wo bí ìyá tó bí mi kí n wo bí wọ́n ṣe lò ìgbà. Ṣé bó yẹ káwọn ìyá yẹn bó yẹ kán ṣe lògbà náà ṣe lògbà ni? Ìyá mi jẹyà lórí pé ó ń pe Jésù, ó ń kírun, ó jẹyà tó fi kú ni. Inú yàrá kan ló wà tó fi kú, inú yàrá kan ló ti bí gbogbo ọmọ tó bí, kò kọ́lé, kò ralẹ̀, kò ra mọ́tò tó fi kú. Ṣé ẹ̀sìn yẹn wá jẹ́ ẹ̀sìn tiwa ni? Ẹ̀yin náà ẹ wò. Ṣé a fẹ́ sọ pé Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá yẹn ṣó ṣe mistake ni? Kò máa ṣe mistake ẹbí mi. Ó wá dá àwa sí ilẹ̀ Yorùbá, ó wá fún wa ní ewé àti egbò pé ká máa lò ó. Ó tún wá fún wa lórúkọ tí ewé àti egbò ń jẹ́ láti máa pè é, á dẹ̀ máa jẹ́ fún wa. A wá fi gbogbo ìlànà yẹn sílẹ̀. A wá fi gbogbo ìlànà yẹn, a wá fi sílẹ̀. A wá follow ìlànà tí òun ṣe ìlànà tiwa. Àwọn tó dẹ̀ gbé ìlànà yìí wá fún wa, wọ́n fi bayé wa jẹ́ ni ẹbí mi. Mí pé àwa Yorùbá àmọ́ yí ara wa ni. Àmọ́ bí Elédùà bó ṣe fẹ́ràn wa tó ni. Àmọ́ nǹkan tí a jẹ́, àwa gangan ní ògo gbogbo ayé yìí. Yorùbá ní ògo gbogbo ayé yìí. Ṣẹ́yìn mọ àwọn ìlú tó ti dìde lára Yorùbá ni? Ṣẹ́yìn mọ ìlú tó ti dìde lára Yorùbá ni? Àwa Yorùbá á tẹ̀lé òtítọ́.
wọ́n ti mọ̀ pé irú ọjọ́ ìní ó máa ṣẹlẹ̀ ni wọ́n ṣe gba gbogbo agbára yẹn lọ́wọ́ wa. Kí ẹ mọ̀ nǹkan tó fi gba wọ́n fi gbogbo nǹkan tó fi gba agbára wa, gbogbo nǹkan tó fi gẹ́ẹ̀tì wa. Bẹ́ẹ̀ ni wọ́n gẹ́ẹ̀tì wa, wọ́n mà rílì gẹ́ẹ̀tì wa o, wọ́n mà rílì gẹ́ẹ̀tì wa o. Ẹ̀yin ẹ lọ sórí Facebook yẹn sìn, ẹ máa rí àwọn pásítọ̀ wọ̀nyẹn yẹn, wọ́n máa preach Jésù Jésù. Ẹ lọ sórí Facebook yẹn sìn, ẹ máa rí àwọn Muslim yẹn, wọ́n máa pariwo Muhammad Muhammad. Ṣé Muhammad yẹn, ṣé Jésù yẹn, ṣó wá láti ìran baba ńlá yín ni? Ṣé Jésù àti Muhammad yẹn ṣó wá láti ìran baba ńlá yín ni? Àwọn nǹkan tó wá láti ìran baba ńlá yín, àwọn bíi Ṣàngó, Ọya, Èṣù, Ọbàtálá àti bẹ́ẹ̀ 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 lọ, gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá tó wá láti ìran baba ńlá yín, ẹ kì í pè wọ́n. Ẹ wá rí ọjọ́ tèní, ẹ wo ibi tí ogun bá wa dé, ẹ wo ogun yẹn wá bá wa lábo nítorí pé a fọ́lò tòótọ́. Ọmọ Yorùbá ogun ti wọ ilẹ̀ Yorùbá o. Àwọn Haúsá Fúlàní kan lòdì, ṣẹ́rí gbogbo àwọn olórí wa ní ilẹ̀ Yorùbá yẹn, wọ́n ti ta ilẹ̀ Yorùbá o. Wọ́n ti ta ilẹ̀ Yorùbá fún àwọn àjòjì, nítorí pé tí wọ́n bá ta ilẹ̀ Yorùbá fún àwọn àjòjì wọ́n sọ̀rọ̀ o. Most àwọn tẹ́ rí ní ilẹ̀ Yorùbá yẹn tán wà lókè yẹn, most wọn kì í ṣọmọ ojúlówó ọmọ Yorùbá. Tẹ́ bá lọ wo history wọn dáadáa láti ilẹ̀, wàláì most of them wọn kì í ṣọmọ Yorùbá o. Ìmí lè jẹ́ half Yorùbá, half Igbo, or half Yorùbá, half Hausa. Most of àwọn tó wà lókè yẹn o, because tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni wọ́n ní lajú sílẹ̀ kí ìran yìí dẹ̀ fẹ́ parun báyìí, torí ìran yìí fẹ́ parun o. Ìran yìí ti fẹ́ parun o. Tí àwọn tó wà lókè àwọn lọ́balọ́ba yẹn, àwọn gómìnà ilẹ̀ Yorùbá yẹn, tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni o, wọ́n ní lajú kalẹ̀ báyìí kí ìran yìí kó parun o. A ní ọba ní ilẹ̀ Yorùbá o, a ní ìjòyè ní ilẹ̀ Yorùbá o. Òun ni mo fi sọ wípé èmi àti ìwọ a ní ara wa, a dẹ̀ ní Elédùmarè. Òun ni mo fi sọ pé ẹ má sùn taratara, ẹ má jókòó taratara. Àsìkò tá wà ní ilẹ̀ Yorùbá yìí kì í ṣe àsìkò pátí o, kì í ṣe àsìkò tí a máa entertain ara wa o. Ìwọ tí ogun ìbá lọ bá lójijì, bá a ṣe ń jáde tá ń sọ fún tá ń pariwo, tí ogun ìbá lọ bá ẹ lójijì ní ilẹ̀ Yorùbá, ìwọ ló mọ̀ o. Nítorí pé à ń jáde à ń ṣí létí, à ń jáde à ń ṣí létí, à ń jáde à ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín ní ilẹ̀ Yorùbá yẹn, tó dẹ̀ máa ṣẹlẹ̀ confam ni, ó máa ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnà. Nítorí pé àwọn Haúsá Fúlàní àwọn wá láti wá pa, láti wá kó, àwọn fẹ́ wá gbalẹ̀ baba ńlá yín ni o. Àwọn ò rán yín níṣẹ́ o, àwọn ò fẹ́ mọ̀ pé wọ́n fẹ́ mọ̀ bó ṣe jẹ́ o. Gbogbo àwọn ọba tẹ̀dẹ̀ ń wò yìí tó bá máa ṣẹlẹ̀, ṣe ti understand, wọ́n ti wà nínú caucus confam ni o. Caucus ni wọ́n wà ní secret court kan tí wọ́n fi ń control àwa ọmọ Yorùbá. Àwọn ti nígbàgbọ́ pé kò sí, wọ́n ti ta ilẹ̀ Yorùbá yẹn confam. Èmi àti ìwọ la máa gba ilẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ ká gbé àwọn ọba, ẹ jẹ́ ká gbé wọn sí ẹ̀gbẹ́ kan lọ́wọ́ yìí o. Àwọn àgbàlagbà yẹn, àwọn yẹn gbé wọn sẹ́gbẹ́ kan o. Èmi àti ìwọ la máa gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí confam. Èmi tí mo sọ̀rọ̀ yìí, èmi gan bọ̀ nlé o. Kí ni mo sọ? Èmi gan bọ̀ nlé, nítorí wípé kí ni, ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù, mi ò kì í ṣọmọ àlè. A ní lajú kalẹ̀ báyìí kí ìran yìí kó dẹ̀ parun báyìí, nítorí tá a bá lajú kalẹ̀ ìran yìí máa parun. Tá a bá lọ ń dóde ọba, tá a lọ ń dóde ìjòyè, tá a lọ ń dóde àwọn gómìnà kan, tá a lọ sọ yí pé ẹnìkan ló lè jà fún ẹ, bí o lọ sọ pé Sunday Igboho kan ló lè jà fún ẹ, ọ ààrẹ Gani Adams kan ló lè jà fún ẹ, tó súnsòkòtò ìwọ gangan kó súnsòkòtò ẹ kó le. Excuse me, Bali jọ fún mi lómi jọ. 1 minute.
ẹ̀yin tèmi gbogbo àwọn ọba yìí a ní láti ẹ̀ṣẹ̀ máa dóde wọn o, a ní láti sísòkò tó wá kólé o. Àwọn tẹ́wọ̀n yìí wọ́n ti ta ilẹ̀ Yorùbá yẹn o. Kí ni mo sọ? Wọ́n ti fi ilẹ̀ Yorùbá yẹn wọ́n ti fi yá owó, ṣé ẹ̀ lójú inú ni? Wọ́n ti fi ilẹ̀ Yorùbá wọ́n ti fi yá owó, wọ́n ti pín owó yẹn láàrin ara wọn, confam ni o. Because most of them wọn ọmọ àlè ni wọ́n o. Ṣé ẹ mọ̀ pé ọmọ àlè wọ́n ní ilé tó tòrò, ọmọ àlè bẹ̀ ni ò tí dàgbà o. Gbogbo àwọn tẹ́ ń wò lókè yẹn most of them ọmọ àlè wọ́n ń ṣe ojúlówó ọmọ Yorùbá òtòtọ́ ni mo ń sọ fún yín o. Wọ́n ti pín owó yẹn lápò ara wọn, confam ẹ mọ̀ gbà kan bí ẹ̀ẹ̀mejì báyìí ni Buhari ti lọ yáwó lọ́dọ̀ àwọn China o. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́ẹ̀dẹ́ o. Wọ́n ti lọ fi ilẹ̀ Yorùbá wọ́n ti fi yá owó, abẹ́rò pé ilẹ̀ Yíbò náà fi yá owó ni, abẹ́rò pé ilẹ̀ Haúsá náà fi yá owó ni. Ọrọ̀ ajé wo ló wà ní ilẹ̀ Haúsá tó fẹ́ fi ilẹ̀ Haúsá yá owó? Ilẹ̀ Haúsá tó yẹ pé dẹ́sàtì ni, àbí ilẹ̀ Yíbò ọrọ̀ ajé wo ló wà ńbẹ̀ tó fẹ́ fi yá owó? Ilẹ̀ Yorùbá gangan lọ́rọ̀ ajé wa, ṣẹ́yìn ò mọ̀ pé ilẹ̀ di ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ di Nàìjíríà mú ni. Ọjọ́ tí Yorùbá bá ti kò ní ilẹ̀ Yorùbá bá ti kò ní Nàìjíríà yẹn kò sí nǹkan tó ń pè Nàìjíríà, mo ti fọ́ ó ní àwọn Haúsá fẹ́ fi gbogbo agbára wọn, gbogbo ẹ̀mí wọn fẹ́ fi gbogbo agbára wọn náà fẹ́ fi jà ó, nítorí wọ́n mọ̀ pé tí ẹ̀yin Yorùbá tẹ́ bá ti lọ kò sí nǹkan tó ń pè ní ilẹ̀ Yorùbá, kò sí nǹkan tó ń pè ní Nàìjíríà mọ́ o. Ṣé ẹ ti understand? Lásìkò tí àwa yóò ń ṣàsìkò eré o. Gbogbo àwọn ọba tẹ́ ń wò yìí, àwọn ìjòyè tẹ́ ń wò yìí, àwọn yẹn kọ́ la fẹ́ dúró dé o. Èmi àti ìwọ la máa jà o. Àpò tí wọ́n ti kún o, because tápò wọn ò bá kún ni, tí wọn bá ti ta ilẹ̀ Yorùbá ni wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ o. Bí gbogbo àwọn ọmọ Yorùbá, who's that? Tí bí gbogbo àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe ń pariwo látijọ́ yìí wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ o, because àpò tí wọ́n ti kún. Èmi àti ìwọ la máa súsùkò tó wá kólé o, la máa jà fítọ́fítọ́ o. Ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ sẹ́yìn, ẹ̀yin ti Nàìjà ó ní báwọn baba ńlá wa ṣe máa ń ṣe o. Ẹ lọ dígì ilẹ̀, ẹ má sùn taratara. Àsìkò yìí ṣàsìkò pa tí mo tún repeat ẹ̀, kì í sàsìkò tá a máa entertain ara wa. Àsìkò ogun la wà yìí. Kí ni mo sọ? Àsìkò ogun la wà yìí o. Àsìkò tá a máa jà, tá a máa fira wa ṣe ẹyọ kan. Àwọn ọmọ Yorùbá tá a máa ṣe kí tá a máa fira wa ṣe ẹyọ kan. Ẹgbẹ́ ti àwọn ọba yẹn, ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ kan o. Ẹ tiẹ̀ má máa dárúkọ àwọn ọba yẹn mọ́, ẹ má máa dárúkọ àwọn òjòyè kankan mọ́, ẹ má máa dárúkọ àwọn Sunday Igboho mọ́. Sunday Igboho òun náà ti gbìyànjú tiẹ̀ náà, ṣèbọ́kùnrin bíi tiẹ̀ ni, ọkùnrin bíi tiẹ̀ bíi tèmi náà ni Sunday Igboho, ọkùnrin bíi tiẹ̀ bíi tèmi náà ni ààrẹ Gani Adams. Ṣebí àwọn méjì tẹ́yìn ń wò tẹ́ ń pariwo wọn yìí, àwọn fọ́lò nǹkan ṣẹ̀ǹbáyé láti kékeré làwọn ṣe mọwọ́ yí padà. Àwọn lè mú ewé àti egbò kí wọ́n papọ̀ kí wọ́n fi ṣe nǹkan. Ṣèbó lọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ sẹ́yìn, tó bá jẹ́ pé èmi àti ìwọ náà a ti fọ́lò nǹkan ṣẹ̀ǹbáyé láti kékeré ni, eléyìí tá fi fọ́lò Christian àti Muslim, tó bá jẹ́ pé nǹkan ṣẹ̀ǹbáyé la fọ́lò láti kọ́ láti kékeré ni, ìwọ igan èmi igan wà dàbí Sunday Igboho lásìkò yìí, ìwọ èmi wà dàbí ààrẹ Gani Adams lásìkò yìí, because ìwọ gan máa ní agbára. Òun ni mo fi sọ wípé àsìkò yìí ò ń ṣe àsìkò tá máa depend lórí ẹnìkan, jà forí ara ẹ lọ́wọ́ yìí ni o. Ìwọ tó bá ní owó ní àwọn especially tẹ́ wà ní ilẹ̀ Yorùbá yìí, ẹ lọ máa fowó ra Bájínátù, ẹ lọ máa fowó ra Bájínátù pamọ́, confam ni o. Àwọn àdátẹ́nu wọn máa ń gùn yẹn, ẹ lọ máa rà kẹ́ máa kó wọn sílẹ̀, because ẹ má jẹ́ kí ogun yẹn má jẹ́ kó bá yín lójijì. Ẹ má jẹ́ kí ogun yìí ẹ má jẹ́ kó ṣe kí ni kó bá yín lójijì. Nítorí pé kí ni ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ o. Kò dẹ̀ sí àwọn ọmọ Yorùbá ní ìdílé wa kọ̀ọ̀kan ẹ má lọ máa bá àwọn babaláwo kan, because gbogbo àwọn babaláwo tẹ́ ń wò yẹn náà fake ló pọ̀ jù nú wọn. Àwọn gan ò ṣe awo bí àwọn babaláwa ṣe ń ṣe awo. Ẹ máa rí wọn, mo máa rí wọn lórí Facebook, ẹ máa ṣe rádaràdá lórí Facebook, but ẹ lè dìde. Agbára tẹ́ sọ pé ó wà lọ́wọ́ yín yẹn, ẹ̀yin ò ṣe dìde kẹ́ lo agbára yẹn kẹ́ fi jà fún wa ní ilẹ̀ Yorùbá. Most of our Yorùbá, kí má sọ pé most, gbogbo àwa Yorùbá ní ìdílé tá ti jáde, kò sẹ́ni tí ò jáde ní ìdílé alágbára. Tó bá jáde ní ìdílé Ṣàngó, wà jáde ní ìdílé Ọya, tó bá jáde ní ìdílé Ọya, wà jáde ní ìdílé alágbára kan. Ẹ padà sórísun yín.
mo mọ̀ pé tó bá padà sórísun ẹ ní ìdílé ẹ ní agboolé ẹ wọn ò ní gbá ẹ níbẹ̀ tó jẹ́ pé láti ìdílé ìwọ tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó padà sí ìdílé ẹ gangan àwọn babaláwo tó bá wà ní ìdílé ẹ tí wọ́n mọ̀ ẹ gangan wọn ò ní fẹ́ jẹ owó ẹ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan gidi ṣé ti understand ẹ padà sórísun yín ẹ lọ gbàgbára àwọn baba ńlá yín ẹ dẹ̀ má máa káàkiri ọ̀dọ̀ àwọn babaláwo orí Facebook most of them wọn olè ní wọn nǹkan tó máa jẹ náà ń wá most of them wọn àwọn gan ò follow agbára yẹn àwọn gan ò ní agbára yẹn wọ́n kàn fi ṣe arúmọjẹ ni ṣé ti understand ìwọ tó bá fẹ́ gbàgbára tó fẹ́ kán rú ẹ lágbára padà sí orísun ẹ padà sí ìdílé ẹ mo mọ̀ pé àwọn ẹbí ẹ tó wá láti ìdílé ẹ tó jẹ́ àwọn tó ní agbára ń bẹ wọn ò ní gbá ẹ torí àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò tó ń gbáyàn àsìkò ogun la wà yìí wọ́n fẹ́ rú ẹ lágbára ẹ má fi ìjà tó ń bọ̀ yìí ẹ má fi ṣe ti Bible àti Quran ìjà tó ń bọ̀ yìí ṣe ìjà Bible àti Quran ẹ padà sí orísun yín ẹ lọ gbàgbára àwọn baba ńlá yín ẹ lọ pe àwọn baba ńlá yín bí wọ́n ṣe ń pè wọ́n kó lè jẹ́ fún yín kó lè rí bó ṣe máa ń rí fún àwọn baba ńlá wa lásìkò àwọn baba ńlá wa kó lè rí fún ẹ̀yin náà bẹ́ẹ̀ lásìkò yìí tẹ́ bá padà sí bí àwọn baba ńlá wa ṣe máa ń ṣe o ẹ má jẹ́ kí ogun yìí ẹ má jẹ́ ó bá wa lójijì o ẹ má jẹ́ kí ogun yìí ẹ má jẹ́ ó bá wa lójijì o ṣe rí àwa tá dẹ̀ wà lókè òkun náà má lọ jókòó tẹ́tẹ́rẹ́ kí ni mo sọ fún ẹ wọ́n ní tí ìdí bá bàjẹ́ tó bá bàjẹ́ tán tó nídìí ló máa ṣe kí ló máa dà ìwọ tó wà l'Amẹ́ríkà tó wà ní ìlú òyìnbó tó wà ní England tó wà ní Germany tó wà ní France tẹ́ wà káàkiri ní ìlú òyìnbó ẹ má rò pọ́kàn yín ti balẹ̀ o ẹ ní àwọn ẹbí sí ilẹ̀ Yorùbá yẹn àjò òdẹ̀lé dùndùndùndùn ká gbàgbé lé o ẹ̀yin tẹ́ wà ní òkò ẹ̀yin tẹ́ jí ọkùnrin akíkanjú tẹ́ wà lókè òkun ẹ gbáradì ogun bọ̀ kí ni mo sọ most of our tá wà lókè òkun náà la máa padà lọ sí la máa lọ jà ní ilẹ̀ baba ńlá wa o àsìkò yìí la máa mọ àwọn tí wọ́n ń pè ní ọkùnrin àsìkò ẹnu kọ́ ni wọ́n fi ń ṣe no be only mouth àsìkò yìí la máa ṣe kí ni la máa mọ nǹkan tí wọ́n ń pè ní ọkùnrin gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àwọn tó wà Nàìjà ẹ ràn wọ́n lọ́wọ́ o ìrànlọ́wọ́ tí mo ní kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ kì í ṣe ti oúnjẹ o kì í ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi owó ra aṣọ o kì í ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ sílé o kì í ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ra ilẹ̀ o ìrànlọ́wọ́ tí mo ní kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ni pé ẹ ràn wọ́n lọ́wọ́ fún ogun tó fẹ́ ṣẹlẹ̀ yìí àwọn míì wà tó yẹ pé wọn ò ní owó lọ́wọ́ ẹ sẹ́ndì owó fún wọn kán fi lọ gẹ́ẹ̀tì bájínátù kán lọ máa gbé pamọ́ kán lọ máa kó àwọn bájínátù kán lọ máa kó pamọ́ ẹ má jẹ́ kí ogun ẹ má jò bá wọn lójijì má rò pé bóyá àwọn ti wà lókè òkun ó ti safe but àwọn tó wà nílé ìyá ẹ má wà nílé ẹ̀gbọ́n ẹ má wà nílé àwọn ẹbí ẹ má wà ní Nàìjíríà ẹ ràn wọ́n lọ́wọ́ lásìkò yìí wọ́n ní àgbájọwọ́ la máa fi sọ̀yà o àwùjọ wọ́kàn màgbẹ́rù lórí ẹ jẹ́ ká jọ ranra wa lọ́wọ́ ká jọ gbárùkù tira wa lásìkò yìí o nítorí èmi àti ìwọ ààrẹ ní tá fẹ́ lọ sábà o ààrí ọba kankan tá fẹ́ lọ sábà o ààrí ìjòyè kankan tá fẹ́ lọ sábà o èmi àti ìwọ náà la máa gbára wa sílẹ̀ o kí ni mo sọ èmi àti ìwọ báyìí la máa ṣe kí ni la máa gbára wa sílẹ̀ o èmi àti ìwọ lájọ máa súsùkò tó wa tó máa lé o a gbọ́dọ̀ dúró wo o àwa tá wà lókè òkun ẹ jẹ́ ká ràn àwọn ti Nàìjà lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ owó tẹ́ bá lè fi ràn wọ́n lọ́wọ́ kì í ṣe owó oúnjẹ mo ní kẹ́ fún wọn kì í ṣe owó tó fẹ́ fi raṣọ mo ní kẹ́ fún wọn owó tó fẹ́ fi kọ́lé kọ́ ni mo ní kẹ́ fún wọn owó tó fẹ́ fi ralẹ̀ kọ́ ni mo ní kẹ́ fún wọn àní nípa ogun tó fẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ sẹ́ndì ó sún kán lọ máa gẹ́ẹ̀tì bájínátù àwọn àdá ẹlẹ́nu ńlá yẹn kí wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ kí wọ́n dẹ̀ padà sórísun wọn kí ni mo sọ kí wọ́n padà sórísun wọn a ní agbára o àwọn baba ńlá wa ní agbára yẹn dẹ̀ sì wà síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ padà sórísun wa o ẹ jẹ́ fọ́lò ìlànà tòótọ́ ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ fọ́lò ìlànà tòótọ́ ní ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ìran yìí kó parun o ẹni tó bá ní etí kó gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ ẹ má jẹ́ kí ìran yìí kó parun o àgbàrá òjò kò sọ pé ò wọlé o onílé ni ò mà ní gbà fún àwọn Haúsá Fúlàní wọn ò mà sọ pé àwọn ò gbalẹ̀ baba ńlá wa lọ́wọ́ wa
èmi àti ìwọ ilà mà nígbà fún wọn so mọ̀ pé èmi àti ìwọ a mà ti bí àwọn ọmọ sílẹ̀ kí ni mo sọ a ti bí àwọn ọmọ sílẹ̀ ṣé ìyà tí èmi àti ìwọ jẹ yìí a fẹ́ káwọn àwa ò tiẹ̀ jẹyà eléyìí tí èmi àti ìwọ wà lẹ́nu èmi àti ìwọ ò tí jẹyà tí èmi àti ìwọ tá a bá give up lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn ọmọ tá a bí sílẹ̀ wọ́n á jẹ times million ìyà tí èmi àti ìwọ jẹ lásìkò ìgbà yẹn àwọn Haúsá Fúlàní wọ́n á ti gba gbogbo ilẹ̀ Yorùbá wọ́n á ti sọ ilẹ̀ Yorùbá wọ́n á ti sọ di Muslim country ọmọ tí ìwọ bí ọmọ tèmi bí wọn ní lẹ́nu ọ̀rọ̀ níbẹ̀ ó la ṣe ń sọ fún yín pé kó tó dirú nǹkan báyẹn ẹ jẹ́ ká sùsùkò tó wá kó le ẹ jẹ́ ká ṣe kí ni ká sùsùkò tó wá kó le ogun ti wọ ilẹ̀ Yorùbá dẹ̀ máa já ogun yẹn tó bá ku ẹ̀mí kan lẹ́nu wa a máa fi já ogun yẹn fún ẹ̀yin tẹ́ lọ́pọlọ àwọn kan wà tí wọn ò lọ́pọlọ wọ́n ní ìwọ tó wà lókè òkun máa bọ̀ nílé nígbà tó rí yín ò pé torí yín bá pé ni ẹ máa rí pé àwọn tó wà lókè òkun gan ló ń ṣí yín lójú àwọn ló ń sọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ fún yín bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ tún wà lókè òkun náà mo mọ ara mi nìkan ni mo mọ̀ fọ̀ náà tó bá ṣẹlẹ̀ tó rẹ̀dì èmi gan gbórí bọ̀ nílẹ̀ Yorùbá yẹn torí mi ò kí ṣọ́ máa lè máa wọ ilẹ̀ baba ńlá mi máa jà fún ilẹ̀ baba ńlá mi torí pé kí ni ọmọ alágbára ni wá bẹ́ẹ̀ ni warrior làwọn baba ńlá wa ajagunṣẹ́gun dẹ̀ làwọn baba ńlá wa a máa ja ìjà yẹn a dẹ̀ máa ṣẹ́gun bọ̀ a máa ja ìjà yẹn a dẹ̀ máa ṣẹ́gun kì í ṣe tẹnu lásán o a máa ja ìjà yẹn a máa ṣẹ́gun kì í ṣe bíi ti Bible o a máa ja ìjà yẹn a máa ṣẹ́gun kì í ṣe bíi ti Quran o a máa ja ìjà yẹn a máa ṣẹ́gun wàá múra sílẹ̀ bí ọkùnrin wàá dúró digbí bí ọkùnrin because àwọn tá a fẹ́ bájà yìí àwọn gan ti dúró wọ́n ti rẹ́dì ṣùgbọ́n tí èmi àti ìwọ tá a bá fóun wá ṣe ẹyọ kan tí èmi àti ìwọ tá a bá dúró digbidigbi ni ta ni àwọn Haúsá àti Fúlàní wọn lẹ́mìí ẹ míì pé èmi àti ìwọ akọ̀yìn síra wa ni òun wa ò ṣe ẹyọ kan ni òun ló ń fún wọn láyè ṣé ti understand tó bá jẹ́ pé ohun èmi àti ìwọ ṣe ẹyọ kan ni ta ni àwọn Haúsá Fúlàní níbo ni wọ́n ti sàn wá bí omi àmùtá ló bí wọn agbára wo náà ní kí náà gbé mi ṣèbí nítorí pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gba agbára wa wọ́n ti fi religion wọ́n ti fi gba agbára wa wọ́n ti mọ̀ pé àlágbára wọ́n ṣe wáyé wọ́n ti gbé wa wò wọ́n ti rí pé a fúyẹ́ kí ni mo sọ wọ́n ti gbé wa wò wọ́n ti rí pé a fúyẹ́ òun náà ṣe gbé ogun wọlé wọ́n ti rí pé gbogbo àwọn ọba yẹn náà gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn náà wọ́n ti rí pé eléyìí tí ò bá jẹ́ Muslim á jẹ́ Christian wọ́n ti rí pé gbogbo wọn fúyẹ́ wọ́n ti rí pé àwọn babaláwo ilẹ̀ Yorùbá náà wọ́n ti rí pé gbogbo wọn fúyẹ́ òun ni wọ́n ṣe ń dúramúramù mọ́ wa tó bá jẹ́ pé èmi àti ìwọ láti ilẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn tó bá jẹ́ pé èmi àti ìwọ a tẹ̀lé ìlànà àwọn babaláwa wa láti ilẹ̀ ni irú nǹkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá á bá wa lákọ́ni kò mà ní bá wa lábò ọmọ Yorùbá ìjà tó ń wà yìí ìjà tó òjò tó ṣú yìí òjò tó ṣú dẹ̀dẹ̀ tí mo ń wò yìí òjò tó ṣú dẹ̀dẹ̀ yìí tó bá rọ̀ jẹ́ kójò yẹn kó rọ̀ kó wá bẹ́ẹ̀ lákọ́ni o má jẹ́ kí òjò yẹn kó rọ̀ kó wá bẹ́ẹ̀ lábo o ẹ padà sórísun yín o ọmọ Yorùbá ẹ padà sórísun yín o agbára yẹn ṣì wà síbẹ̀síbẹ̀ o ẹ lọ gba agbára àwọn baba ńlá yín o ẹ lọ sí ìdílé yín òǹkàlùkù ló ní ìdílé tó ti jáde ṣé ti understand kò sí ẹ̀dá tí ó àbí kò sí ẹ̀dá tó ṣáà jábọ́ látojú ọ̀run ó ṣáà ní ìdílé tí a ti jáde mo mọ̀ pé tó bá lọ sí ìdílé ẹ àwọn wọn ò ní gbá ẹ wọ́n á ṣe oògùn original wọ́n á ṣe fún ẹ lọ ṣe gbẹ́rẹ́ sí ara yín òkígbẹ́ ẹ lọ ṣe mẹ́ni òkígbẹ́ sára yín má nà mí má lù a ní lóríṣiríṣi ṣebí àwọn ẹ̀sìn àjòjì ló gbà lọ́wọ́ wa àwọn Haúsá Fúlàní tẹ̀dẹ̀ wá ń wò yìí àwọn kọ́ la fẹ́ bájà tẹ́ bá lójú inú àwa tí àwa Yorùbá fẹ́ bájà kọ́ ni Haúsá àti Fúlàní o àwọn òyìnbó yìí ni àwọn òyìnbó yìí ló support àwọn Haúsá Fúlàní especially àwọn England Queen Elizabeth yẹn àwọn náà support àwọn Haúsá Fúlàní àwọn ni wọ́n support wọn because owó ilẹ̀ Yorùbá ni wọ́n fi ń tún England òun ni wọ́n fi ń tún ṣe àwọn tá a fẹ́ bájà yìí a gbọ́dọ̀ mú ní kékeré fún wọn o ṣé ti understand ṣé wá rí ẹ̀yin tẹ́ jẹ́ babaláwo ní ilẹ̀ Yorùbá eléyìí ti kọjá pé wọ́n fún yín lówó ẹ ń gbá wọn
ẹ fowó wọn ẹ fi ń jàkàrà, ẹ fowó wọn ẹ fi ń mu ẹ̀kọ. No, tó bá fún yín lówó ẹ ṣe nǹkan original fún wọn. Ẹrú wọn lágbára, ẹrú wọn lágbára àwọn baba ńlá wa. Ṣèbá àwọn baba ńlá wa là ń pè ní ajagun ṣẹ́gun. Ẹrú wọn ní agbára àwọn baba ńlá wa. Ẹ má jẹ́ kí ogun ẹ má jẹ́ ó borí wa. Ẹ jẹ́ á jà fitanfitan, ká fi gbogbo agbára wa ká fi jà, ká fi gbogbo ẹ̀mí wa ká fi jà, ká lè retain ilẹ̀ fún àwọn ọmọ unborn baby tó ń bọ̀ àtàwọn eléyìí tá ti bí sílẹ̀ o. Ẹ jẹ́ ká sún ṣòkòtò wa kó le. Wọ́n ní àbọ̀rọ̀ la máa ń sọ fọ́mọlúàbí. Tó bá ṣe kíni tó bá dénú ẹ̀ á dodidi. A ní ọba ní ilẹ̀ Yorùbá mọ́ o. A ní àwọn ìjòyè kankan ní ilẹ̀ Yorùbá mọ́ o. A ní àwọn àgbààgbà tó wà lókè ní ilẹ̀ Yorùbá mọ́ o. Gbogbo wọn yẹn wọ́n ti ta ilẹ̀ Yorùbá. Wọ́n ti gba owó ẹ̀ sí àpò wọn. Èmi àti ìwọ la máa gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọn o. La máa jà fitanfitan, la máa lè fi gba ilẹ̀ Yorùbá o. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò eré rárá o. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò àwàdà o. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò Báíbù o. Àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò Kùránù o. Àsìkò tí a máa jà fitanfitan. Tá a máa padà sí àwọn ẹ̀sìn àwọn baba ńlá wa. Tá a máa lọ wọnú agbára àwọn baba ńlá wa. Tá a máa gbé ẹ̀kú wọ̀. Àsìkò ẹ̀ la wà yìí o. Kì í ṣe àsìkò eré o. Ọba adẹ́dàá ṣẹ̀dá Elédùà á fún wa ṣe o. Á kọ́ wa mọ̀ ṣe o. Níwọ̀n ìgbà tó jẹ́ pé ogun ò borí àwọn baba ńlá wa lásìkò àwọn baba ńlá wa, ogun yẹn náà ò dẹ̀ ní borí wa lásìkò tiwa. Ṣùgbọ́n lásìkò àwọn baba ńlá wa, àwọn baba ńlá wa ò ṣe báwa ṣe ń ṣe yìí o. Ó ní ò jẹ́ kí ogun borí àwọn baba ńlá wa o. Tí èmi àti ìwọ tá a bá ṣe bí àwọn baba ńlá wa ṣe ṣe lásìkò tiwọn, ogun yẹn á borí wa o. Ṣùgbọ́n tá a bá fẹ́ kí ogun yìí kó borí wa, ẹ jẹ́ á padà ká ṣe bí àwọn baba ńlá wa ṣe ń ṣe o, so that ogun yìí ò ní lè borí wa o. Á júṣe fún wa o, á ṣe fún wa o. Nígbà tá a bá gba ilẹ̀ Yorùbá, nígbà tá a bá gba ilẹ̀ Yorùbá, wọn ò ní fi wá àti èmi, wọn ò ní fi wá ṣàwátì o. Tọmọtọmọ tayátayá tẹbí tará, àwa tá a bẹ̀rẹ̀ ẹ̀ náà la máa ṣe kíni, la máa jẹ́ o. Lágbára ṣẹ̀dá á júṣe fún wa o. One love, one love. Mo dúpẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí. Elédùà ọba adẹ́dàá ṣẹ̀dá á dúró ti gbogbo wa. Irú àsìkò yìí a gbọ́dọ̀ jọ máa ṣíra wa létí. Ìwọ tó bá ní nǹkan méjì mẹ́ta kájọ máa sọ fúnra wa, nítorí pé kíni ọ̀pọ̀ ọmọ Yorùbá ò mọ̀ pé ogun ti wọ ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ ọmọ Yorùbá kàn ń rìn tí wọ́n ni, wọ́n kàn ń yan tí wọ́n ni. Wọn ò mọ̀ pé ogun ti wọlé, ogun ti wà ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lẹ̀, ẹ wò, ẹ má sùn àsùn taratara, ẹ má fi taratara sùn. Tó bá rìn lọ lójú títì gan máa wò káàkiri. Wà bí ọkùnrin anytime tí ogun yẹn bá ti dé, jẹ́ kó bẹ́ẹ̀ lákọ, má jẹ́ ó bẹ́ẹ̀ lábo. Á júṣe fún wa. One love, one love, one love. Ẹ take care.